òwe a kì í pòwe fún òwe lẹṣin ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹṣin òwe bọ́rọ̀ bá sọnù òwe la ó fi wá. òwe lẹṣin ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹṣin òwe bọ́rọ̀ bá sọnù òwe la fi wá jáde. òwe lẹṣin ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹṣin òwe bọ́rọ̀ bá sọnù òwe la ó fi wá. kó tó di pé wọ́n sọ àkọlé òwe lẹṣin ọ̀rọ̀ fún tòní lórí ìkànnì yìí òwe Yorùbá TV òwe Yorùbá TV ìwọ olùgbọ́ ọ̀rọ̀ mi tó jẹ́ ọmọ Yorùbá kò sí méjì tó lè ṣe fún wa níbí náà ju pé bọ́ ọ bá ti ń gbọ́ tó sì mọ̀ pé ọ gbádùn rẹ̀ ó sì mọ̀ pé yóò wúlò fún àwọn ìran tí ń bọ̀ lẹ́yìn. tá a bá ṣe àkọsílẹ̀ tá a bá ṣe àgbékalẹ̀ àwọn nǹkan wọ̀nyí yóò rọrùn fún wọn láti gbọ́ ju láti kà nínú ìwé lọ. ìwọ náà bá wa subscribe sórí ìkànnì yìí kàn kílíkì lórí subscribe button yóò gba aago kan wá lẹ́gbẹ̀ẹ́ kílíkì lórí aago yẹn náà kò ní jáwó rẹ kò ní já ọ ní dátà. nǹkan ẹyọ kan tí yóò ṣe náà ni wípé yóò fún ọ láǹfààní láti mọ̀ wípé àkàndá ọ̀rọ̀ Awíkonko tún ti ọpulóòdù òwe lẹṣin ọ̀rọ̀ míì nígbàkúgbà tí mo bá ti fi nǹkan sórí ìkànnì yìí òwe Yorùbá TV. àkọlé òwe lẹṣin ọ̀rọ̀ fún tòní ni mo pè ní àfọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n kì í tẹ́ bọ̀rọ̀. àfọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n kì í tẹ́ bọ̀rọ̀. ìṣẹ̀lẹ̀ tó dìtàn yìí ìtàn tó di òwe yìí ó dá lórí ọ̀rẹ́ méjì kan. ọ̀rẹ́ ìmumu ọ̀rẹ́ kòríkòsùn wọn kì í ṣe ọ̀rẹ́ dábẹ́ yàn kọ. ọ̀rẹ́ tí wọ́n sún mọ́ra wọn pẹ́kípẹ́kí bíi sọrùn bí gbéfà ìkara wọn àtẹ̀lé làwọn méjèèjì. gbogbo aráàlú ló fẹ́ràn wọn ṣùgbọ́n orúkọ wọn jẹ́ nǹkan ìyanu. ọ̀kan jẹ́ àfọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n èkejì ń jẹ́ àtìkálára rẹ̀ gbọ́n. ṣé ẹ gbàgbé àfọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n èkejì àtìkálára rẹ̀ gbọ́n. kàyéfì gbáà lórúkọ àwọn méjèèjì yìí o orúkọ ìyanu lórúkọ wọn. ọba ìlú wọn ló wá gbórúkọ àwọn méjèèjì ló bá ránṣẹ́ sí wọn. wọ́n déwájú kábíyèsí wọ́n dọ̀bálẹ̀ kábíyèsí kádé ọpẹ́ lórí o kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ o. ó ń sẹ́yìn la gbọ́ la fi ní kásáré wá jẹ́yìn. ọba ní yọ̀ọ̀dà ẹgbẹ́ra ńlẹ̀ ẹ̀sìnra ńlẹ̀ yọ̀ọ̀dà fún eré yín kànkè. ọba bá bi wọ́n léèrè fún ìdánilójú ó kọ́ tiẹ̀ tí í jẹ́ o. àfọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n ni àfọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n ni kábíyèsí ìrẹ́ ńkọ́ àtìkálára rẹ̀ gbọ́n ni kábíyèsí. ọba ní òbóró odó lẹ́yìn méjèèjì èyí ṣàìmọ̀ fólókò. ojú òní pé gba lọ́jà ká mọ̀mọ́ ti ya ẹni ọpẹ́ tí mo ti ń gbókọ yín òkìkí yín kàn jákèjádò mo ti gbókọ yín tẹ́lẹ̀ mọ́kàn tó ní kí n béèrè fún ìdánilójú ni. ǹjẹ́ ẹ mọ̀ ntí yóò ṣẹlẹ̀? kábíyèsí àmọ́ àfi bẹ́ẹ̀ bá sọ tó bá di ọ̀run lónìí èyún ọjọ́ 5 lónìí láàárọ̀ kùtùkùtù nífẹ̀rẹ̀ kílẹ̀ ọmọ ẹ̀yin méjèèjì ẹ pọn mi sínú agbè fún mi wá. ẹ wá gbọ́ mi yé o kẹ́ ẹ tó lọ ẹ gbọ́ mi yé o omi tẹ́ pọn kò gbọ́dọ̀ kúnnú agbè o bẹ́ẹ̀ ni ò sì gbọ́dọ̀ jẹ́ àbọ̀ omi o kò gbọ́dọ̀ kúnnú agbè kò sì gbọ́dọ̀ jẹ́ àbọ̀ omi. ẹni ó bá wá ṣe ti ń ẹni tó bá wá ṣe ti mo fẹ́ gan nínú yín ń ó dá ilé àtọ̀nà mi sí méjì fún un ṣùgbọ́n ẹni tí ó bá ṣe tí mo fẹ́ ń ó tójú ẹ̀ yọ̀dà ń ó tẹ̀yìn ẹ̀ kí bàkọ̀ lélẹ̀ tó túmọ̀ sí pé ń tàn ráyé mọ́ o ń tàn ráyé mọ́ o ọba rán ni níṣẹ́ odò ọba kún iṣẹ́ ọba agbọ́mọkọ̀ ni odò ọba nìyí kò sí rọ́ọ̀lù láti wá ṣèyí sí Olódùmarè làwọn ọ̀rẹ́ méjèèjì yìí bá lọ. wọ́n délé ìrònú ọ̀jẹ́ wọn ó lè sùn ikú rẹ̀ owó rẹ̀ ni ọba tó rán ni níṣẹ́ ni láti wá ṣèyí sí Ọlọ́run díẹ̀ ló kù kí wọ́n da láìsàn kalẹ̀ látàrí ìrònú àìròdàbọ̀
látàrí ìrònú àròdábọ̀. Afọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n tiẹ̀ ọba gbéra. Ó gba ọ̀dọ̀ àgbàlagbà kan tó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ lọ. Ṣé ẹ sì mọ̀ wípé ọmọdé gbọ́n àgbà gbọ́n la ìdálẹ̀ ẹ̀fẹ̀, àti pé ọwọ́ ọmọdé ò tó pẹpẹ, tàgbàlagbà ọwọ́ kèrèǹgbè, ohun àgbà bí ọmọdé kọ́mọ́kọ̀. Gbogbo wa la ní ìta lè fi múra wa, àti pàápàá orúkọ ọmọ ní romọ. Àfọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n ló ń tẹ́lẹ̀. Ẹ pé kí lọ̀rẹ́ rẹ̀ yìí wí fún un. Ó ní bí ọjọ́ tí kábíyèsí bá dá tó bá ti kù ọ̀la, àárọ̀ kùtù hàì ní kó o ti ránṣẹ́ sí ọba pé kábíyèsí, mo ti pọnmi ọ̀hún tán o, ṣùgbọ́n agbè tí mo pọnmi sí ó tóbi débi pé ẹnìkan ò lè dàrú. Torí èyí kábíyèsí, ẹ̀ràn oníṣẹ́ kan wá tí yóò ràn mí lọ́wọ́. Kábíyèsí o, kẹ́ tó wá rán oníṣẹ́ ọ̀hún wá o, ẹni tẹ́ ẹ bá rán wá kò gbọ́dọ̀ jẹ́ ọkùnrin, bẹ́ẹ̀ ni ò sì gbọ́dọ̀ jẹ́ obìnrin. Kábíyèsí gbọ́, inú ọba dùn, èyí wú ọba lórí púpọ̀ pé lóòótọ́ àfọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n ni ọmọkùnrin yìí o. Ọ̀rẹ́ rẹ̀ tó sì kejì ńkọ́ ń tiẹ̀, Àkàndá mọ́lẹ́nì kejì ńkọ́, àtìká lára rẹ̀ gbọ́n. Níwọ̀n ìgbà tó ti jẹ́ pé kì í gbàmọ̀ràn, kò béèrè lọ́wọ́ ẹnikẹ́ni, kò rún sí ìyàn kankan, kò gbé kí wọ́n tọ̀ ń sọ́nà. Títí ọjọ́ tí kábíyèsí dá tó fi kò, ìbẹ̀rù jẹ́ ó lè lọ sáàfin. Ọba ránṣẹ́ sí gbé omi mi wá arákùnrin yìí. Àbá mọ̀ pé àárọ̀ yìí ni mo ní ká gbómi wá ni. Ṣùgbọ́n kò rí nǹkan kan gbélẹ̀, àtèyí tó kún àtèyí tó jábọ̀, àbí bó la ṣe gbérú omi bẹ́ẹ̀ kalẹ̀. Omi tí ò gbọ́dọ̀ kúnnú agbè, tí ò sì gbọ́dọ̀ jábọ̀. Ọba bá ní kí wọ́n rè gbé wá, kí wọ́n wá dá sìríà fún pẹ̀lú ẹgbà. Ńgbà tí wọ́n nà dáadáa tán, kábíyèsí ní mo ṣàánú rẹ ni o, pípa lohun ọ̀bá pọ̀ o, ṣùgbọ́n kó náà ó máa fi ọgbọ́n ọlọ́gbọ́n sí ọgbọ́n. Bí ọba fẹ́ kú kú òjijì, kó máa fi ọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n bí ọba fẹ́ kú kú òjijì. Láti ìgbà náà lọ ló ti dìtàn, báyìí ló dòwe o. Láti ìgbà náà títí di òní, pé àfọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n kì í tẹ́ bọ̀rọ̀. Àwọn èèyàn wo la ń parọ́ òwe yìí fún? Àwọn ọmọ ọgbọ́n tán mọ̀ tán ni. Àwọn gbogbo ẹ̀ náà la mọ̀, àwa nìkan náà ni. Àwọn tinú mi ni ń ó ṣe, àwọn tí kì í gbọ́ tẹlòmíì mọ́ tiwọn. Ẹni tó gbọ́n lójú ara rẹ̀ tó nígbàgbọ́ pé nìkan ò gbọ́n mọ́, ẹni tí kì í gbàmọ̀ràn onímọ̀ràn. Ńlá wà ní ọ̀rẹ́ wa, àfọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n nìkan ni ìtẹ́bọ̀rọ̀ o. Ìwọ náà mọ fọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n o, kọ́ ọ mọ́ bá tẹ́ o, kọ́ ọ mọ́ bá kàbùkù. Àfọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n kì í tẹ́bọ̀rọ̀. Òwe lẹ́sìn ọ̀rọ̀ fún tòní nìyí. Ó gbádùn rẹ̀, ó sì mọ̀ pé yóò wúlò fún àwọn èwe, àwọn ọ̀dọ́ tí ń bọ̀ lẹ́yìn wa, láti tún fi kún ìmọ̀ wọn. Subscribe kó tó lọ. Èkejì, iṣẹ́ ìròyìn gẹ́gẹ́ bí mo ti máa ń sọ lóòrèkóòrè pé kì í ṣiṣẹ́ tó lówó oṣù nú, àti pé béèyàn bá jẹ́ni tí ó ṣe ìpinnu, àmọ́ fẹ́ súyàn, àmọ́ fẹ́ rẹ̀yàn, kò ní sú wa, kò ní rẹ̀ wá. Gbogbo ibi tó wù wá dé lórí èdè àti àṣà Yorùbá, pẹ̀lú ògo Ọlọ́run, bọ́lọ́run bá ti fún wa ní ẹ̀mí gígùn àti àlàáfíà tí sànyà, pẹ̀lú ògo Ọlọ́run á dé gbogbo bẹ̀. Ẹnìkan kì í ṣe é tán, ìwọ̀nba tá a bá lè gbìyànjú ń bẹ̀, á gbìyànjú agbára tiwa. Àwọn ọ̀dọ́ tí ń bọ̀ lẹ́yìn wa ọ̀la ó lè sọ nípa tiwa pé ọkùnrin kan ti wà rí, Àkàndá ọ̀rọ̀ Awíkonko lórúkọ rẹ̀, ọmọ gbìyànjú agbára tiẹ̀ lórí èdè àtàṣà Yorùbá kó má bàa parun o. Ẹ̀yin náà kún wa lọ́wọ́ nípa gbígbọ́n owó sínú àsùnwọ̀n GoFundMe tó wà lórí Facebook àti káàkiri orí ẹ̀rọ ayélujára mi. GoFundMe ẹ máa rí ń bẹ̀. Ẹ̀yin tí ẹ wà lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́ ẹ láǹfààní sí GoFundMe, ẹ máa rí account number nísàlẹ̀ rẹ̀. Ẹ̀yin náà ẹ lè gbẹ̀wọ́ sí nípa abẹ́ onítọ̀rọ̀ oníkọ́bọ̀. Kò dìgbà téèyàn bá ní bílíọ̀nù tó ní mílíọ̀nù kéèyàn tó lo ṣoore, bó bá jẹ́ni tí ó ní ọkàn ìṣoore. Àti pàápàá eléyìí fún ìran tí ń bọ̀ lẹ́yìn wa ni ó kọ́ yán wà
nínú ìwé ìtàn pé nígbà báyìí oríṣiríṣi nǹkan la nílò fún ìrìn àjò wa kó lè bá a rọrùn. ìdí ni pé a fẹ́ yan ìlú kan láàyò, yan ìlú kan pọ̀ sí i. a lè dé ìlú kan lónìí kó jẹ́ pé ìlú bíi 10 ló wà láyìíká ẹ̀. a ní fẹ́ lọ ẹyọ kan ká padà lé ká tún sọ pé a fẹ́ múra kejì. a fẹ́ rin ìrìn àjò yẹn lélẹ̀ tó túmọ̀ sí wípé àwọn ikọ̀ tó bá lọ ìjọ tí wọ́n padà sílé wọn Ọlọ́run nìkan náà ló lè sọ. ibì kan náà wọ́n sùn, ohun kan ni wọ́n máa jẹ, nǹkan kan ni wọ́n máa gbé wọn káàkiri. àwọn nǹkan báyìí náà la fi ní kẹ́ ràn wá lọ́wọ́. Ọlọ́run ràn gbogbo wa lọ́wọ́, ájú wa ṣe o. ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +1 937 969 0257 +1 937 969 0257. èdè àti àṣà Yorùbá kò ní parun ní ọ̀dọ̀ tèmi. ẹ̀yin ńkọ́? ájú wa ṣe o.